èwo èmi la ò ní yọ̀ sí èwo la ní yọ̀ sí bá a ti fẹ́ ó rí bẹ́ẹ̀ náà ló èmi la ò ní yọ̀ sí. Ọmọ Yorùbá eléyìí ó gbẹnu tán. Èmi ò mọ̀ pé Nigerian presidency wọ́n lè ṣe ohun tó tó yìí o. Wọ́n ṣe eléyìí ná, inú mi dùn, ayọ̀ mi kún. Mo wá wò pé nǹkan báyìí kò ṣe pa mọ́ra, àti gbogbo àwọn tá a ti jọ ń pariwo látijọ́ yìí, táwọn tẹ́ ń wò, tẹ́ ń comment, tẹ́ ń share, tẹ́ ń ṣe gbogbo ẹ̀. A ní láti fún yín ní ìròyìn ayọ̀ yìí. Nǹkan méjì la mú wá fún yín. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀, ẹ ṣeun o bàbá, ẹ ṣé o Jésù, kí la ó fi san oore rẹ bí ó ti pọ̀ tó láyé wa, ẹgbẹ̀rún owó kò tó fún ìyìn rẹ. Ọmọ Yorùbá, ìròyìn ayọ̀ leléyìí. Tá a bá sọ fún yín pé ìròyìn ayọ̀ ni, ẹ mọ̀ pé kò sọ̀rọ̀, ìròyìn ayọ̀ ni. Mo ń bá yín sọ̀rọ̀ nísìnyí, àwọn presidency fún ara wọn, wọ́n ti jáde. Ọ̀rọ̀ tó sọ ó bà mí lẹ́rù. Mi ò mọ̀ pé wọ́n lè sọrú ẹ̀. Mi ò mọ̀ pé wọ́n lè ṣe nǹkan tí wọ́n ṣe. Bẹ́ẹ̀ mo sọ fún yín, tá a bá sọ pé presidency, gbogbo wa la mọ̀ wípé àkópọ̀ gbogbo àwọn tó wà ní Aso Rock, látòrí president dórí Cook, dórí Gardner, they are all in presidency. Ẹni tó wá jẹ́ bàbá báyìí o, ẹni tó jẹ́ agbẹnusọ sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu àtàwọn officials ní presidency, wọ́n kóra wọn jọ. Nígbà tó máa sọ̀rọ̀, ohun tó sọ bà mí lẹ́rù. Mi ò mọ̀ pé wọ́n lè sọ. Tẹ́ bá rántí ẹ̀yin èèyàn wa, àwọn nǹkan méjì kan wà tí mo wá sọ fún wa. Alákọ̀ọ́kọ́, òun ni wípé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́ olóyè Sunday Igboho. Mo sọ fún yín, ẹ̀yin tẹ́ bá rántí, tẹ́ bá kọ sí comment section, a sọ fún yín dáadáa. A sọ fún yín dáadáa, àfẹn tí ó bá rántí. Ẹ̀yin tẹ́ bá rántí, tẹ́ bá kọ sí comment section. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ rántí, ẹ bá gbé fídíò yìí, kẹ́ bá gbé ìrìn àjò, kẹ́yìn náà lè gbọ́n tá a fẹ́ sọ báyìí. Mo sọ fún yín pé àwọn Northern Elders Forum, NEF, wọ́n gbé àwọn ìgbésẹ̀ kan. Wọ́n gbìyànjú láti ra àwọn ọba wa. Wọ́n mọ̀ pé àwọn ọba wa táwọn mọ̀ nísìnyí ó yàtọ̀ sí àwọn ọba wa táwọn mọ̀ lánàá. Gẹ́gẹ́ bí mo ti sọ fẹ́yìn yẹn wa, mo ní àwọn bàbá wa ti dúró, wọ́n dẹ̀ ti ṣèlérí wípé àwọn ò ní ever gbàbọ̀dè fọmọ Yorùbá kankan mọ́. Pé bẹ́ẹ̀ dẹ̀ rèé, àwọn máa make sure wípé kò sọmọ Yorùbá tí yà á jẹ. Láti ìgbà tí wọ́n lè ti ṣàwọn ìlérí fún wa, lọ́ ti ń ṣe gudugudu méje, yàyà mẹ́fà fún wa. Now, kódà àwọn ló jẹ́ ká mọ̀ wípé àwọn àgbààgbà Fúlàní Elders Forum táwọn lé dànù, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti lọ fún lówó. Kódà gan àwọn mídíà bíi tiwa tó jẹ́ stomach infrastructure media, àwọn mídíà ẹgbẹ́ títì, àwọn mídíà tí abẹ́rẹ́ wọn ò lókùn nídìí, àwọn mídíà tó yẹ pé kò sí ìwọ tó kàn wọ́n tẹ́, mò ń pè wọ́n ní mídíà torí pé wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́. Àwọn tó yẹ pé wọn ò tiẹ̀ yẹ láwùjọ ọmọ Yorùbá, wọ́n ti padà lọ gbowó lọ́wọ́ àwọn Fúlàní. Iṣẹ́ tí wọ́n dẹ̀ ṣe ní kọ́ máa ṣe ni pé wọ́n ní kọ́ máa ṣe bí ọmọ Ìgbò, kọ́ máa attack olóyè Sunday Igboho everyday. Wọn ò gbéṣẹ́ méjì fún wọn. Make sure you destroy, you bring down, you stain the name Sunday Igboho. Èmi tí wọ́n sọ̀rọ̀ fún yìí, wọ́n gbé déwájú èmi náà. Pé mo fẹ́ gbé déwájú tí yín o. Wọ́n pè mí. Àgbà àtàjẹ́ frontline media wátá náà pè. Wọ́n pe everybody. Wọ́n fowó lọ́fùgbọ́ ẹ̀rọ wa. Báwo kẹ́yìn onímọ̀ pé mi ní ever dọ̀wọ́ ẹ̀wù. Àtẹ̀lẹ́dàlẹ̀.
owó yẹn làwọn blogger kan wá gbà tó bẹ̀rẹ̀ sí ní gbógun ti Chief Sunday Igboho. ẹ máa wo bí tí mò ń bọ̀rọ̀ lọ o, mo sì máa dákẹ́ dẹ̀ kí bọ́dà wa yìí náà sọ̀rọ̀, but páàtì tèmi mo fẹ́ sáré sọ kẹ̀kẹ́ gbọ́. náà wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ní máa parọ́ wípé olóyè Sunday Igboho ti gbowó lọ́wọ́ bàbá Tinubu, wọ́n fún wọn ní 50 million, wọ́n fún wọn nígbà, wọ́n fún wọn láwo. Ibi tó ti máa mọ̀ pé wọ́n lọ ń pa ni wípé ẹ wo ọ̀rọ̀ kan tó dá wàhálà lẹ̀ láàrin bàbá wa olóyè Sunday Igboho àti ààrẹ Gani Adams, tí wọ́n ń pe bàbá wa kan ní Nuru, ọba Nurudeen tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà, tí wọ́n ń bá ààrẹ Gani Adams tó ń bá wọn sọ̀rọ̀ ńgbà yẹn, tí ààrẹ Gani Adams sọ pé wọ́n fún olóyè Sunday Igboho ní 50 million. Gbogbo àwọn tó bá fẹ́ parọ́ mọ́ olóyè Sunday Igboho, Ọlọ́run máa ń ṣe débi ń pé ó máa ń ṣe wọ́n bí ẹni tí ò jẹ́ nǹkan kan. Èmi tí mo jẹ́ ọmọdé, APC lè fún mi ní 50 million kí torí ẹ̀fẹ̀ tí mo ṣe ilẹ̀. Ẹ̀yin tí ẹ ti ń tẹ̀lé wa tipẹ́tipẹ́ tẹ bá wọ̀ ẹ rí pé táìmù kan wà tí mo pariwo síta tó wá fi 76 million fi bẹ̀ mí. Nígbà tó bá ń fi 76 million fi bẹ̀rù èmi kékeré, ṣé olóyè Sunday Igboho ní lọ́ọ́ máa fi 50 million bẹ̀? Ilẹ̀ fi máa mọ̀ pé irọ́ bala ó jìnnà sótìtọ́ ni. Àwọn kọ́ là ń sọ̀rọ̀ o, mò ń sọ nǹkan tó sọ ni o, presidency ni wọ́n ti ń sọ̀rọ̀ yìí. Wọ́n dẹ̀ sọ, wọ́n ní ẹnikẹ́ni tó bá tún jáde síta tó bá wá àtàkì olóyè Sunday Igboho, tàbí tó bá jáde tó bá sọ pé ìjọba Nàìjíríà ti fún Chief Sunday Igboho lówó ni wọ́n pé torí ẹ̀ wọ́n ti gbé kinní kọ́lẹ̀, wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ ó máa ṣàlàyé fún ilé ẹjọ́ rìsíìtì tí àwọn gẹ́gẹ́ bí ìjọba táwọn fi fún olóyè Sunday Igboho lówó, irú èèyàn bẹ́ẹ̀ máa gbé jáde, ibi tó dẹ̀ ti gbọ́ ó máa sọ. Wọ́n ní tó bá ti lè rí nǹkan méjèèjì ṣe, then tó bá sọ pé olóyè Sunday Igboho gbowó, tàbí ẹni tó bá fẹ́ sọ tí ò ní padà di èrò ẹ̀wọ̀n, ẹni tó bá wá sọ̀rọ̀ bí mo ṣe sọ̀rọ̀ yìí, tó wá gbé rìsíìtì bí federal government bó ṣe fún Chief Sunday Igboho lówó, blogger tó bá ti lè gbé jáde ó ti tán. Ìwọ blogger tó bá dẹ̀rò pé bóyá ó gbọ́n o smart tàbí ẹlẹ́dàá àwọn ìyá ẹ̀ ó padà lẹ́yìn ẹ̀. Ó ṣe kí ni? Tẹ́lẹ̀dá ìyá ẹ̀ bá tẹ̀lé kò ní dánwó. Ṣùgbọ́n tẹ́lẹ̀dá ìyá ẹ̀ bá ti padà lẹ́yìn ẹ̀, lọ mú fake receipt tàbí fake invoice. Ẹ ṣáà ti rí Ìbàdàn mo kàn gbádùn bí ìranu ṣúgà yìí, ilé olúwa mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ìkọ́nà challenge wọn la wà ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ. Bẹ́ẹ̀ni, kò ṣe gbìyànjú ló mẹ́nu ẹ̀rú, kò ṣe gbìyànjú lédè bí o. Kódà kò jẹ́ gómìnà tó bá dé ibẹ̀ wà á kọ́kọ́ dúró gate, àwa la máa wò pé ṣé ká jẹ́ kọ́nà ibi, ṣé ká jẹ́ kí Mugu ìwọlé àdúgbò máa wọlé. Bẹ́ẹ̀ Mugu sì ní lóòótọ́. Ibi lára bíi tọ́lọ́ ń tò wá sí nìyẹn. Ìwọ blogger tó bá sọ pé òun wówó òjijì tàbí àwọn ogun ìdílé tó wà nù wọn yín ó fẹ́ jẹ́ òṣìṣẹ́ tàbí téèdì fẹ́ dì ẹ́ láti wákàtí lọ, jáde kó parọ́ mọ́ olóyè Sunday Igboho, mo fi Ọlọ́run fi ṣẹ̀rí fún ẹ, níjọ́ ẹ̀ ló máa mẹ́tọ́ ń pè Igboho. Èmi mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yín mọ ẹni tó ń pè olóyè Sunday Igboho. Àwọn bàbá yín tí wọ́n ti rò pé Olúwa mi ò ní dé mọ́, àwọn bàbá yín tí wọ́n ti rò wípé bó ṣe lọ yẹn kó tó di àṣìfẹ́ tó 20 years á ti di ọlọ́bẹ̀ tó bá máa fi dé kinní kan ojú ti àtẹ̀yìn àtàwọn bàbá yín ojú tí yìí báyìí. Ẹ̀yin tẹ́ sọ pé olóyè Sunday Igboho ní wálé, pé tó wá wálé ká bá mu kinní kan tó ń parọ́ fún kí lórúkọ olóyè burúkú obìnrin tó ń pera ẹ̀ ní Àlẹ́ Abíọ́lá yìí.
onítìrọ̀. Ara onítìrì, onírọ́dé, onígèlè rọ́, Nàìjíríà láwa tó bá bí aláìyá ẹ̀dá sọ́bi tó wà. Tí a ò bá jẹ́ kí ìjọba gbé ẹ colours bastard, ìwà lọ́mọ àlè. Tó bá tó gbangba sùn lọ, Ìbàdàn wá wáyé, ìṣókà. Tó bá bí aláìyá ẹ̀dá sọ́bi tí wọ́n wà. Tábà fà ẹ̀ tí a ò bá ń rún ẹbí ẹ̀wọ̀n tẹ́ wò tí ní báyìí, ìwà lọ́mọ àlè. Kékulé ó gbọ́. Ó sọ ń soko. Kékulé ó gbọ́. Ó sọ ń soko. Kékulé ó gbọ́. Ó sọ ń soko. Ilẹ̀ Yorùbá la wà yìí. Ìwọ blọ́gà kan tó ń gbẹ́nu gbèkúgbè tó bá ṣe bí olórí burúkú tó bá ṣe ẹ̀wọ̀n pẹ̀lú lọ́mọ àlè. Yes. Gbogbo tẹ́ ti ṣe látijọ́ yìí, a fún yín. Àmọ́ lọ́wọ́ tá wà yìí. Lọ́wọ́ tá wà yìí, ìwọ tó bá rò pé bóyá bí ń pa ẹ́ tàbí àwọn ẹbí ẹ, ìṣẹ́ ló máa ń ta yín ẹbí yín, tó wá torí ìṣẹ́, tó torí ebi, tó wá lọ gbowó tí ò jẹ kó gbà, tó wá lọ ń gbé ẹnu nígbèkúgbè sí olúwa mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó baba dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fi alárin kaná àárín ẹmu ẹkì ẹran bí ó rẹ̀ wá ni ẹ gbọ́ ni wọ́n ní ládé Aláàfin Ọ̀ládé adé aládé kún la àgbàbá láàfin Ṣàngó apàbàtà pàjọ wọn jọ wọn etí ọmọ aládé lẹ́sẹ̀ẹ́sẹ̀ mádẹ òjò pàṣẹ kẹrẹ mádẹ mọ àti ọmọ àjẹgbíjẹka ọmọ àjòwò sùn. Ọmọ Yorùbá ẹ lọ fọkàn lórí ọ̀rọ̀ security ẹ lọ fọkàn yín balẹ̀, àdúrà ní kẹ́ bẹ̀rẹ̀ sí ní bá a gbà fún bàbá báyìí kọ́ ló ń bá wa dá ẹ̀mí wọn sí kọ́ tún wá lẹ́mìí gígùn jù báyìí lọ. Àti tó dá nínú nǹkan wọn àti tó tún dá nǹkan lọ má bàjẹ́ láéláé. Ọmọ Yorùbá olóyè Sunday Igboho wọ́n ṣetán wọ́n tẹ̀ ti ṣetán láti rí dájú wípé àwọn olórí burúkú Fúlàní wọn ò rí kankan ṣe fọ́mọ Yorùbá mọ́. Ẹ mọ ìgbà tí wọ́n ti kọ lẹ́tà ni ṣé tẹ bá wọn ti dára wọ́n kọ lẹ́tà kan gbà kan tọ́nà ń bọ̀ ní ọdún 20 tọ́nà ń bọ̀ ní déètì kan tó yẹ pé ìjọ kẹta ẹ̀ ní federal government fún ìyẹn olóyè Sunday Igboho tó wálé ǹjẹ́ ikọ́ wá sí Ọ̀yọ́ ọjọ́ méje tí ojoojó bá ṣe bákan òjò ló bojú ọjọ́ jẹ́. Olúwa mi olóyè Sunday Igboho kúrò ní wọ́n ní a tó fiṣẹ́ ogun wọn ni jagunjagun tí ò ń bọ́ sẹ́yìn iwájú ló máa wá. everyday kábíyèsí Olúwa mi Ìgbòho ṣá ọ̀tọ̀ ní jagunjagun ọ̀tọ̀ ní jánujánu àwọn tó ń jánu látijọ́ yìí èlèwáré tó ń dìtẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ níbo ló wà lénìí yìí. Ẹ̀yin tẹ̀lé sọ pé olóyè Ìgbòho lè wá lé pé àyàfi tó bá lọ́wọ́ ẹ̀há tọ́mọ abẹ́ àlàjà ẹjọ́ nítorí Ọlọ́run níbo lẹ wà báyìí. Kò sí ẹ̀dá tó wà láyé tó kì í ní challenges. Ọlọ́run tún fẹ́ yẹ ká mọ òun sí ni Ọlọ́run fẹ́ fi bàbá wa olóyè Sunday Igboho fi hàn gbogbo ayé. Olóyè Sunday Igboho ti kúrò nu Sunday Igboho báyìí Sunday àgbáyé ni wọ́n báyìí. Sunday àgbáyé ni kí ni mo pè Sunday àgbáyé the great is now Sunday àgbáyé the great tó bá ti ń pe olúwa mi máa fi the great sẹ́yìn ẹ̀ Sunday Igboho the great Sunday Igboho the great Sunday àgbáyé the great 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 ṣẹ̀wọ̀n tó pè ní great ohun tó tóbi ohun tó kàmàmà ohun tó kàmàkà ohun tó kàmàkàmà tó tóbi tó gùn tí ò lópin. Gbogbo ẹ̀yin tẹ̀ ń pe ayé nǹkan tẹ́ ẹ̀ tó ń gbọ́lẹ̀ wà báyìí olúwa mi wà sókà àwọn àbàdàn báyìí àwọn àbàdàn ẹ má bọ̀
ẹ má bọ̀ wá. kẹwàá mi tó ń jẹ́ Ìgbòho bẹ́ẹ̀ni. ẹ̀ ní ṣoríire. àwọn pírẹsidẹ́ǹsì kódà mo máa play fídíò kan fún yín nísìnyí wọ́n ní táwọn bá tún gbọ́ lẹ́nu anybody tó lóye Sunday Igboho gbowó ẹni yẹn rìsíìtì tí olóyè Sunday Igboho fi gbowó lọ́wọ́ politician wàá mú jáde o. bẹ́ẹ̀ni yóò sọ ẹ yóò fẹ́ sẹ́wọ̀n. mo fi Ọlọ́run búra tó wà fẹ́ sẹ́wọ̀n. àìmújáde ẹ ó ṣe kinní kan ẹ̀wọ̀n ló ń jẹ́ olúwa mi tára ń kan tẹ́lẹ̀ ẹni tó ṣe fílẹ̀ tára ń kan wọ́n kí wọ́n kọ́ wá sọ pé bí a ò mọ̀rọ̀ sọ àbí wọ́n rún ẹ ní iṣẹ́ tí wọ́n rán mọ ogun tó lè kọ́ tó fi torí onígbó tí a gbé onígbóná ó ní tí bàbá ò ní dá ó ní ṣe bẹ́ẹ̀ mọ̀ tí wàá fi jáde láyé bẹ́ẹ̀ ni ẹnu ò ṣe o ẹnu ò ṣe ariwo kọ music. pírẹsidẹ́ǹtì ti ṣèkìlọ̀ nítorí ẹ̀sìn yẹn yà mí lẹ́nu wọ́n ní táwọn bá tún gbọ́ lẹ́nu pé ní á ṣẹ̀wọ̀n wọ́n ní kàdé má ẹ̀fà fi olóyè Sunday Igboho Nnamdi Kanu mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. bẹ́ẹ̀ni ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ọjọ́ wa wọn. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ̀lú. ọ̀tọ̀ ní tọ̀lú ọ̀tọ̀ ní tolú ọ̀tọ̀ ní tọ̀lú. ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. activist ni Chief Sunday Igboho. bẹ́ẹ̀ni o. federal government ó fi terrorism gbé Nnamdi Kanu ó máa ní táwọn náà rí èèyàn mélòó ló lóye Sunday Igboho palẹ̀ Yorùbá nígbà tá à ń ṣe rálì tá à ń ṣe gbogbo ẹ̀ rálì wo lẹ́rí ta ti kọjú sọ́lọ́pàá tá à ń bá wọn jà ní gbogbo rálì tí bàbá mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá gbogbo rálì tí bàbá mi ṣe mélòó lẹ́rí tí wọ́n ní kéèyàn yìnbọn fáwọn ọlọ́pàá mélòó lẹ́rí tó gbébọn dání mélòó lẹ́rí tó ń pàṣẹ tí tó ń fi ọ̀rọ̀ ẹnu fi pé ogun sílùú. bẹ́ẹ̀ni kò sí. ó dẹ̀ mélòó tó lè Sunday Igboho ṣe síta tó ó dẹ̀ mélòó tó lè Sunday Igboho gbébọn tó dẹ̀ ń pa àwọn ọmọ Yorùbá nígbà tá à ń ṣe rálì kò sí rárá àti rárá. tẹ bá fẹ́ jẹ́ kó lóye Sunday Igboho bá yín bẹ̀bẹ̀ tẹ bá fẹ́ jẹ́ káwọn ọmọ Yorùbá ká dá sọ̀rọ̀ Nnamdi Kanu jù báyìí lọ kò ń ṣe pé ẹ máa sọ pé counterpart. bẹ́ẹ̀ni àmọ́ ìkan mo ti rí ọba kan náà àwọn ọba Ìgbò yẹn tí ò ní làákàyè bẹ́ẹ̀ ni ó ti ń sọ̀rọ̀ tó dáa o. ọwọ́ mi counterpart sí. wà lọ́ba ba ọ̀rọ̀ jẹ́ àwọn olóyè Sunday Igboho bíi counterpart Nnamdi Kanu. báwo lè jọra wọn ṣọlọ́ Ìgbòho sọ pé ká lọ pa Tinubu ni ṣọlọ́ Ìgbòho ní ká lọ pa Àtíkù ni ṣọlọ́ Ìgbòho ní ká lọ jólè onílé ni ṣọlọ́ Ìgbòho sọ pé ká lọ káwọn èèyàn mọ́lé ni ṣọlọ́ Ìgbòho sọ pé àwọn tó bá ń tajà o tó bá di Monday o tàbí Tuesday o ká bẹ̀rẹ̀ sí ní pa ẹni tó bá ti jáde Yorùbá làwa ọmọlúàbí ni wá ọmọ aládé làwa a ò kì í ṣe ọmọ wọn kíyàn a dẹ̀ kì í ṣe jàgídíjàgan ohun tó ń ṣe ẹ ló ń pè ní the act of terrorism. yes exactly. tó bá parọ́ mẹ́wàá míyàn wọ́n ti rẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ nìyẹn. ọmọ Yorùbá ẹ wo ọ̀pọ̀ òrùka gbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ. ọmọ Yorùbá ẹ lọ fọkàn yín balẹ̀ olóyè Sunday Igboho ti dé. olóyè Sunday Igboho sí lé làwọn Fúlàní yẹn fi ń pe àwọn ọkọ̀ tí wọ́n tó láti ìgbà tá a ti wà ń lé sí ẹ sọ̀rọ̀ náà ìyàtọ̀ wà àlàáfíà kódà látọ̀yọ́ dé Ògùn dé Ọ̀ṣun dé Èkó dé Èkìtì dé Oǹdó àlàáfíà ìjọba yàtọ̀ ó yàtọ̀ kò gbọdọ̀ má yàtọ̀ nígbà tẹni tó jẹ́ South West President Fúlàní tó ní tí n bá gbọ́ orúkọ lóye Sunday Igboho òtútù ó mú mi ó mọ tó sọ kò parọ́ bó o nígbà tí Saliu tó jẹ́ South West President àwọn West Africa ẹni tó jẹ́ olórí àwọn Fúlàní ní gbogbo West Africa òun ni Saliu tí gbogbo ọmọ Yorùbá tó jọ ta lọ lé ní Bàràpá ta lé ní Gàngàn òun ni ó jáde ó fẹnu sọ ó ní tí bá gbọ́ orúkọ Sunday Igboho òtútù ó mú mi kìnìkan
wo Sunday Igboho rí bọ̀ wá bọ̀. tó bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. ọdún tuntun wọn. nígbà tí mo ń tó wọ́n wá parọ́ kò rírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi ìrírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ ní jẹ́ ọdún tó ṣe ọ. ẹ ti bẹ́ẹ̀ bàbá wọn nìyẹn o bàbá wọn sọ pé àwọn ọmọ. Láàólá Bitter Tea ẹkùn tí ń wọ̀yá ẹ̀jà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Láàólá Bitter Tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Láàólá Bitter Tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ń kọ́ Láàólá Bitter Tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Láàólá Bitter Tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 tàbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kan jẹ̀gbọ̀n lọ́wọ́ Láàólá Bitter Tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. Olúsadé ní pẹ́ẹ́nà abáwọ́ tọ́lẹ̀tọ́lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò ó bá rí bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlákó wọ̀ ló jìgànjìgàn bí ẹ̀kọ́ akọrabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná àjẹrẹ táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún aníkúlákó oṣù òróró sùmọ̀lú ló lé ọkiri ojú ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun pèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ̀ ló kọ lọ. ẹ káàbọ̀ padà yìí ní wa nọ́mbà bàbá máyégún nìyẹn ẹ kù wọ́n fẹ́yìntì bá nídìí wọn torí àbúrò ọkùnrin ìlú àníri jù báyìí lọ.